Just records. Oh na 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 na. Yorùbá dìde, ẹ fọwọ́ sí bí Yorùbá dádúró. Gbogbo tẹ wá lọ́rùn, ẹ fọwọ́ sí Odùduwà dádúró. Ká lè dòmìnira, ẹ fọwọ́ sí. Yé kí ìgbà yẹ wá, kára tù wá lára, ẹ fọwọ́ sí. Gbogbo tó lè gbogbo kó lè tẹ̀rọ, ẹ fọwọ́ sí. Àkókò lọ bá gbẹ́dúgbẹ́dú. Àwa la lọ́rọ̀, àwa la lówó. Ọmọ Odùduwà ẹ jẹ́ ká dìde. Ká dìde fúnlẹ̀ wa o, ká dìde fọ́jọ́ ọ̀la àwọn ọmọ wa. Ọmọ ẹlẹ́ran tó ń jẹ gungun, ọmọ aláṣọ tí wọ́n wà kíkà. Yé ọmọ Yorùbá ẹ dìde o. Kájà fúnlẹ̀ wa, kẹrù dòmìnira, ẹ fọwọ́ sí. Yorùbá dádúró, gbogbo tẹ wá lọ́rùn, ẹ fọwọ́ sí. Yorùbá dádúró, ká lè dòmìnira, ẹ fọwọ́ sí. Yé ìgbà yẹ wá, kára tù wá lára, ẹ fọwọ́ sí. Gbogbo tó lè kó lè dẹ̀rọ̀, ẹ fọwọ́ sí. Ìtọ́mọdé bá tó lọ́kọ, ó yẹ kó lọ́kọ ni. Tọ́mọdé bá tó ládàá, ó yẹ kán fún ní o. This is time for us to stand. Yorùbá ládẹ máa sùn wá. Kàjùmọ̀ pé ilẹ̀ wa ni. Kàjùmọ̀ pé iṣẹ́ wa ni o. Ẹ jẹ́ ká dìde kájà fómìnira wa. Yorùbá ronú o. Yorùbá ronú o. Ẹ jẹ́ kájà fómìnira wa. Iṣẹ́ lè wà fáwọn ọmọ wa. Gbogbo lè dẹ̀ wá lọ́rùn o. Ẹ fọwọ́ sí. Yorùbá dádúró. Gbogbo dẹ̀ wá lọ́rùn. Ẹ fọwọ́ sí. Odùduwà dádúró. Ká lè dòmìnira, ẹ fọwọ́ sí. Kí ìgbà yẹ wá. Gbogbo tó lè kó lè dẹ̀rọ̀, ẹ fọwọ́ sí. Ẹ fọwọ́ sí. Yé mo pe ẹ̀yin òòṣà ẹ̀ǹdẹ́. Ifá ẹ̀là mímọ́, Ọbàtálá, Ọ̀rúnmìlà, Odùduwà, Ògún, Ṣàngó, Ọbalúayé, Èṣù, Yábẹ̀tà, Ọlọ́mọ, Onílẹ̀, Iyemọja, Ọ̀ṣun, Ọya, Adé, Ológun, Yewa, Ayao, Ọba, Ọ̀tì, ẹ̀dìdè, àti ṣetán, ẹ̀dìdè fòmìnira wa. Ẹ kúrọ̀lẹ́, ẹ káàsán, ẹ káàárọ̀ ibikíbi tó bá ti ń gbọ́ mi, ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ kú àlàjá oṣù tuntun, ẹ̀mí wa tó róṣù yìí, àní parẹ́ mọ́ṣù yìí láṣẹ Èdùmàrè bó ṣe ń lọ báyìí tó bá máa parẹ́, àní parẹ́ mọ́ láṣẹ Èdùmàrè. Mo kí gbogbo yín ẹ káàbọ̀ sórí ètò, ẹ jọ̀ọ́ ẹ bá wa pín ètò, kò ní pẹ́ púpọ̀. Mo ní kí n wá kí gbogbo wa, kí n dẹ̀ wá bá wa sọ ọ̀rọ̀ níwọ̀nba lórí kíni o, lórí ọ̀rọ̀ Yorùbá Nation, ìjàngbara Yorùbá Nation. Kí ni nǹkan tá gbé dání? Ìjàngbara Yorùbá Nation la gbé dání. Ó tójọ́ mẹ́ta, ó tẹ̀ ti kọjá ọjọ́ mẹ́ta tẹ́ ti rí mi lórí ètò. Nígbà míì ọ̀rọ̀ máa wà kò ní sáyè, nígbà míì ayé máa wà kò ní sọ̀rọ̀. A dúpẹ́ pé pẹ̀lú gbogbo ìlàkọjá wa, àṣàárẹ̀ àdẹ̀sinmi. Mo dúpẹ́ pé gbogbo ẹ̀yin náà tí mo bá yín láyà tàlàáfíà. A dúpẹ́ lọ́wọ́ Elédùmarè, a dúpẹ́ lọ́wọ́ gbogbo gbárùnmalẹ̀, a dúpẹ́ lọ́wọ́ àjàgùnmalẹ̀ òde ọ̀run fún gbogbo ìrìn àjò wa. A dúpẹ́ gbogbo àṣírí bàbá àṣírí kọ̀kọ̀ tó ń tú nítorí pé kí ni gbogbo ẹ̀ la ti ń retí. A tún dúpẹ́ lọ́wọ́ Elédùmarè fún gbogbo àṣírí tó tún máa tú sí, torí àmọ́ páwọn àṣírí kọ̀ọ̀kan tó sì máa tú sí. Ẹ káàbọ̀, ẹ kúrọ̀lẹ́ lẹ́ẹ̀kan sí. Mo ní tọ́pìkì wa tèmi ní Yorùbá Nation. Kí là ń pè ní Yorùbá Nation gangan? Yorùbá Nation, kí ni ìdí tí a fi ń sọ pé Yorùbá Nation? ń bo la bá dé, ń bo gangan la ti ń bọ̀, ń bo la bá dé báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí, ń bo gan la ń bá lọ lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Ìdí tèmi fi wà ń bí lẹ́ni nìyẹn. Ibì kan la ti ń bọ̀, ká tó débi ta ti ń bọ̀, kí ni nǹkan tó mú wa gangan tó fi ní ó tó gẹ́ ká dúró. Lálákọ̀ọ́kọ́ náà, gbogbo àwa ọmọ kóòtù òjìrè káàkiri gbogbo àgbáńlá ayé, ó ń ṣe ní ìlú Nàìjíríà nìkan, káàkiri gbogbo àgbáńlá ayé, ọmọ Kaaro òjìrè ni wá, ọmọ Yorùbá, orúkọ tán fún wa ká máa lò bẹ́ẹ̀ lọ, ọmọ Yorùbá ni wá.
a jẹ́ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó ní èdè kan, tó ní àṣà kan, tó ní ìṣẹ̀ṣe kan tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìgbà tí àwọn ajogun ni máa lò, tó rájogun ni wọ́n, àwọn colonial master tó dé, òun náà wá kó wa pọ̀. Ṣẹ́dẹ̀mọ̀ á ti sọ̀rọ̀ nípa mixed multitude lórí prógrámù yìí rí, lórí ètò yìí rí ní ọdún tó kọjá, torí lọ́dún yìí àfi ní ọdún tó kọjá bí ìbẹ̀rẹ̀ ọdún yìí. Mixed multitude, àwọn ẹ̀yà tí wọn ò gbé èdè ara wọn, tí wọn ò gbọ́ wọn ò jọjọ oúnjẹ kan náà, ìmúra wọn kò ń ṣe kankan náà, ọ̀rọ̀ ẹnu wọn kò ń ṣe kankan náà, àṣà wọn, ìṣe wọn kò jẹ́ bákan náà, tí wọ́n wá kó papọ̀ sójú kan. Ìyá mi Àríkẹ́ Àdè, mo rí yín, mú kí gbogbo yín ẹ káàbọ̀ sórí ètò, ẹ má bínú, mi ní pẹ́ nírọ̀lẹ́, èní ni first day tá máa bẹ̀rẹ̀ ètò, mi dẹ̀ fẹ́ pẹ́ rárá because mo ní àwọn nǹkan tó pọ̀ tí mo fẹ́ ṣe. Mo kàn fẹ́ wá gbà wá ní ìmọ̀ràn, then láti bí ìmọ̀ràn yẹn mo fẹ́ sọ àwọn nǹkan kan tó máa mú ìdánilójú àti ìfinilọ́kànbalẹ̀ pé Yorùbá nation máa wáyé. Èmi kọ́ ni máa gba Yorùbá nation, Táyé kọ́ ló máa gbà, Kẹ́hìndé kọ́ ló máa gbà, Ìdòwú kọ́. Àwọn tó nílẹ̀ gangan mo ti sọ ní àìmọye ìgbà yìí pé ẹ jẹ́ kí gbogbo wa, mo ní vẹ́sù ni wá, mi mọ nǹkan tó ń pè ní vẹ́sù ní èdè Yorùbá, òun ni wá, wọ́n ń lo kálukú, ọ̀nà tó wá ń gbà lò wá ló yàtọ̀. Ọ̀nà tí kálukú bá gbé rẹ̀ lẹ̀, ẹlòmíì wọ́n lè mú ojú ọ̀nà ẹ̀ sí ọ̀nà ọ̀tún kó yí sósì, ẹlòmíì wọ́n lè fi ìrìn àjò ẹ̀ sósì kó fi ọwọ́ rẹ̀ àtẹsẹ̀ rẹ̀ kó fi yí ìrìn àjò ẹ̀ sọ́tún. Ọ̀nà tó ń gbà ló kálukú wa òun ló yàtọ̀, but ilẹ̀ Yorùbá nation yẹn dandan ni, ó di dandan, a dẹ̀ máa gbà, a máa débẹ̀. Mo bẹ̀rẹ̀ láti wípé ń bo gangan la dé, ń bo la ti ń bọ̀, ń bo gangan la ń lọ. Kí ni àwọn nǹkan tá ti ṣe, àwọn àṣìṣe wo la ti ṣe sẹ́yìn, àwọn àtúnṣe wo ló nídìí gangan ní ìsìn. Ibi tá ti busy, tá ti ń bára wa rojọ́ wótòwórò ipe eléyìí sọ pé kinní kan sọ pé àwọn ajogun wọ́n ń gbégbèsè lọ lójú méjèèjì. Mo ní we need a lot of strategy. Àwọn strategy tó yẹ ká máa lò lọ́wọ́lọ́wọ́ báyìí, ká lè tètè débi tá ń lọ. A máa débi, ẹlẹ́dẹ̀ máa dọ́yọ̀, ariwo ló máa pọ̀, ariwo yẹn lẹ rí tó ń lọ lọ́tún lósì yẹn o, ariwo yẹn ló ń lọ lọ́tún lósì. Kí ni gbogbo àṣà àti ìtumọ̀, ẹ má bínú pé toró tó jọ́ mẹ́ta ni ìdí tá fi ń sọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí, òun ni wípé a lot of people are losing hope. Mi ìfẹ́ ká lose hope lórí ọ̀rọ̀ Yorùbá nation wa, bọ̀ mo kàn fẹ́ wá fi ìdánilọ́kàn àti ìdánilójú fún wa wípé àwa kọ́ la fẹ́ gba Yorùbá nation, àwọn tó nílẹ̀ náà fẹ́ gba Yorùbá nation. Èkíní, aṣọ àṣà nù, aṣọ ìṣẹ̀ṣe wa nù. Ẹ jẹ́ kí gbogbo wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ẹ jẹ́ ká lọ ṣe àwárí ara wa, ká lọ kọ́kọ́ ṣe àwárí ara wa ná. Mo sọ mo ní ẹni tó bá máa jàjàǹgbara ó gbọ́dọ̀ mọ ìtàn ìjìnlẹ̀ tó jẹ́ ìtàn Yorùbá. A ti sọ̀rọ̀ nípa ìjàǹgbara, èèyàn kì í ṣe ìjàǹgbara nítorí pé mo fẹ́ kọ́ mọ̀ mi o, mo fẹ́ ṣe kì í ṣe ìjàǹgbara nítorí pé mo fẹ́ lówó díẹ̀. Nítorí ẹ̀ mo ṣe sọ pé tó bá yá àwọn àṣírí máa tú, ẹ̀kọ́ fojú mímu hàn, ẹ̀kọ́ tí ń fojú mímu mọ̀ ń sìn, ń bo la ti ń bọ̀, ń bo la dé, ń bo gangan là ń lọ lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí. Ṣó wá yẹ kí gbogbo wa káwọ́rọ̀ ni nítorí pé Táyé sọ pé ọ̀tún lòun fẹ́ gbà, Kẹ́hìndé sọ pé òsì lòun fẹ́ gbà? Ṣé kí gbogbo wa wá sọ pé èmi ò mo máa tẹ̀lé Táyé, èmi ò máa tẹ̀lé Kẹ́hìndé? Àní ká dé ibi tá ń lọ gangan. Àwọn ìgbésẹ̀ wo la ti ń gbé, àwọn ìgbésẹ̀ wo ló kù tó yẹ ká gbé lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí? Àwọn nǹkan wo là ń ṣe lọ́wọ́lọ́wọ́ tó yẹ ká mú kúrò nínú ẹ̀? Àwọn nǹkan wo ló yẹ ká ṣe? Àwọn ariwo wo là ń pa tí ò yẹ ká pa síta gbangba tó yẹ pé ariwo inú yàrá ni? Níbo la ti ń bọ̀ gangan? Níbo la bá dé? Níbo là ń lọ? Mo sọ fún wa, mo ní gbogbo wa la ní, gbogbo wa pátápátá including me la ní Nigerian mentality. Ǹjẹ́ a ti ń try láti bọ́ Nigerian mentality wálẹ̀, ká bẹ̀rẹ̀ sí ní gbé mentality ọmọ kóòtù òjire, ọmọlúwàbí, ọmọ Odùduwà rere? Ǹjẹ́ a ti ń gbé mentality wa yẹn wọ̀ padà? Ǹjẹ́ a ti ń wọ mentality yẹn toró wà very important?
ibi tá ti ń bọ̀ ni pé a sọ pé a fẹ́ gba Yorùbá nation àwọn Fúlàní àwọn wọ́n pa wá wọ́n kidnap ẹjọ́ ṣé kidnapping ti stop dèní eléyìí láti bí ọdún méjì tá ti ń pariwo Yorùbá nation kidnapping ò tí stop ẹjọ́ ìgbésẹ̀ wo là ń gbé ká tí ẹ kọ́kọ́ fi protect àwọn èèyàn wa nítorí most of the time mo máa ń sọ nípa protection of lives and property ẹ̀mí àwọn èèyàn wa ó yẹ kó jẹ wá lógún nígbà táwọn èèyàn wa bá ń kú táwa bẹ̀rẹ̀ sí ní bára wa jà tá ń búra wa tá ń bínú síra wa ẹjọ́ ṣé ìjà tá ń jà yẹn ṣó máa save life àwọn èèyàn wa tó ń kú lójoojúmọ́ ni ṣó máa save gbogbo property tó ń bàjẹ́ nílẹ̀ Káàárọ̀ Oòjíire ni àbí gbogbo àwọn àlùmọ́ọ́nì wa tí wọ́n ń jí tà ṣé ó máa save ẹ̀ ni wọ́n ní àgbájọwọ́ la fi ń sọ̀yà àjòjì ọwọ́ kan ò gbẹ́rù dórí bẹ́ẹ̀ ni àjòjì ọwọ́ kankan kò gbé ẹrù dórí rárá torí ẹ̀ mo ṣe béèrè pé ń bo gangan la ti ń bọ̀ ń bo la dé ń bo la ti bára wa ń bo la ń lọ kí nìdí ta fi wà lórí tata wà yìí sórí tata wà yìí ló yẹ ká wà kí ni àwọn ìgbésẹ̀ tó kù tó yẹ ká gbé ẹjọ́ ṣé tí Táyé bá sọ pọ́nà ọ̀tún lòun gbà ṣó yẹ ká sọ fún Táyé pé kò sọ́nà ń bẹ̀. All road leads to road but not all road òun ló jẹ́ genuine road. tẹ́ bá wà ní roundabout oríta mẹ́rin nísìn ọ̀nà ní gbogbo oríta yẹn náà but ṣé ó lead síbi tá à ń lọ gangan question tó yẹ ká béèrè nìyẹn. A lot of us ta ní a gbé Yorùbá nation sọ́wọ́ àti wá sọ di emotional struggle ta fi affect ara wa in so many ways ta fi affect ara wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá mo ní when you carry the same struggle that I carry when you believe in it completely I don't have problem with you mi níṣòro pẹ̀lú ẹ ọ̀nà tó bá wù ẹni kò gbà but the most important thing ni ká débi tó yẹ ká ń lọ ibi tá ń lọ gangan ibẹ̀ ni ká mójútó. We have less than how many months to 2023 election? People are dying every day. People are being kidnapped daily. Torí pé kò tí kàn mí, torí pé kò tí kàn yín, torí pé kò tí kàn ẹni tó máa kàn wá. Elédùmarè ò dẹ̀ ní jó kọ̀ọ̀kan nu gbogbo wa, kò ní ká ẹni tó máa kàn wá. Ń bo gangan la ti ń bọ̀, ìjà ti rò pé ń bo la ti ń bọ̀ náà. Ẹ wo gbogbo struggle láti ìgbà tó ti bẹ̀rẹ̀, ẹ wo iye ẹ̀mí tó ti sọnù, ẹ wo iye ẹ̀mí tó ń sọnù lọ. Ìjà ti wò pé ọ̀nà wo la fi lè protect àwọn ẹ̀mí yìí kó má máa sọnù. Gbogbo àwa tá gbé struggle dání ní Elédùmarè máa béèrè àwọn ẹ̀mí yẹn lọ́wọ́ wa. Ọ̀nà wo lẹ fi gbé dání táwọn èèyàn ń fi sọnù báyìí. Màámi Sunshine krọ̀lẹ́ mà mo rí yẹn káàbọ̀ ẹ jọ̀ọ́ ẹ má bínú mo kí gbogbo yín mo kí yín tọ̀wọ̀tọ̀wọ̀ ẹ wò it's going to be a quick one òun ní mi ṣe lè dárúkọ mo kí yín o mo appreciate gbogbo yín ẹ kújọ́ mẹ́ta. Ìjẹ́ à ń wò pé kí ni ọ̀nà àtàfi lè dáàbò bò mo sọ ní last time mo ní ẹ jẹ́ ká sọ fáwọn èèyàn wa pé kó máa ṣe vigilante kó máa protect àdúgbò wọn àwọn ojú tí wọn ò bá rí gbogbo èèyàn ló ń sọ ohun tí Táyé gbé dání orí tí Táyé gbé dání òun kọ́ ni Kẹ́hìndé gbé dání ògo tí Táyé gbé dání òun kọ́ ni Kẹ́hìndé gbé wá kálukú ló ní ògo tiẹ̀ kálukú ló ní ọ̀nà títí ẹ̀ wá ìtàṣe máa bára wa jà nígbà táwọn èèyàn ń kú táwọn èèyàn ń ṣubú nígbà tá a dẹ̀ rí pé nǹkan àlùmọ́ọ́nì ń sọnù àwọn property ń bàjẹ́ àwọn nǹkan yẹn ti ẹ̀rẹ́ by the way ni but ẹ̀mí àwọn ènìyàn wa àwọn èèyàn ò lè sùn mọ́jú inú fo àyàfo náà wà àwọn tó wà nílé nísìn wọ́n ti gbáradì wọ́n fẹ́ Yorùbá nation yìí bíi pé kó dé láàárọ̀ ọ̀la bíi pé ká jí láàárọ̀ ọ̀la ká pariwo adúpẹ́ o a ti wà nínú nation wa. Ǹjẹ́ àwọn tó yẹ ká pè
tó yẹ ká bá sọ̀rọ̀, tó yẹ ká kọjú mọ́ pé àníṣe ẹ̀yin lẹ nílẹ̀ yìí, ẹ̀yin lẹ tẹ̀lẹ̀ yìí dó, àwọn òdùtẹ́ fi tẹ̀lẹ̀ yìí dó leléyìí, ó yẹ máa bá wa gbégbèsè. Ǹjẹ́ à ń gbégbèsè lórí ẹ̀? Condemnation àti ó dàbí pa ti sọ̀rọ̀ lórí condemnation, bóyá mo máa tún gbé tọ́pìkì condemnation wá. Ìwọ tó bá gbé struggle dání, wàá receive condemnation, wàá receive accusation, wàá receive oríṣiríṣi nǹkan. Tó bá mọ nǹkan tó gbé dání, tó bá gbé dání tọkàntọkàn, tìfẹ́tìfẹ́, ó ní wo gbogbo ẹ̀gún tó máa fi gún ẹ lára níbẹ̀. Ohun tó gbé dání yẹn, bí ó ṣe ní jábọ́ fọ́, bí ó ṣe ní bàjẹ́, bí ó ṣe ní nípalára fún àwọn ọmọ ẹ̀dá wa, òun ló yẹ ká wò. A lot of people, mo ní nígbà míì ẹ̀jẹ̀ mi, God bless ẹ̀jẹ̀ mi, ó ní grandma wa sọ pé tó bá yá, tásìkò ọ̀rọ̀ bá tó lèèyàn máa ń sọ̀rọ̀, nítorí pé tásìkò ọ̀rọ̀ bá tó tó bá sọ̀rọ̀ wá dẹrú ọ̀rọ̀. Mo sọ nínú program tí mo ṣe gbẹ̀yìn kí tó sinmi, mo ní a lot of people wọ́n ti di ẹrú ọ̀rọ̀ because wọ́n ò focus mọ́, wọ́n ti lose focus, they are out of point. But àwọn èèyàn wa wọ́n ò fẹ́ òtítọ́. Orúkọ bàbá mi á ní òtítọ́ korò. Òtítọ́ korò, àmọ́ tá bá sọ, òun ló lè ṣe àǹfààní fún wa. Ṣáàṣì wà lójú ọ̀nà ibi tá ń lọ, ìlọsíwájú, ojú ọ̀nà ìtẹ̀síwájú, ojú ọ̀nà ìṣerere Yorùbá nation wa, ṣáàṣì wà lójú ọ̀nà yẹn. Ǹjẹ́ à ń bira wa lójú méjèèjì? Ṣáàṣì wà lójú ọ̀nà yẹn? Àbí bá ṣe máa ṣe tó yẹ pé ojoojúmọ́ náà ń kidnap, ojoojúmọ́ náà ń gbé àwọn èèyàn wa, ṣé yẹn la máa dúró ta máa jókòó ta máa wò lójoojúmọ́ tá à ní mójútó? Mo ní number 1 protection, bá ṣe máa protect àwọn èèyàn wa. Ọ̀nà wo la fẹ́ fi gbà protect wọn? Ọ̀nà wo? Mi ò ní kí anybody bọ́ sórí social media kó sọ pé mo kó kinní kan jọ, mi ń kó kinní kan jọ, kó kọ́ wá. Téèyàn bá mọ̀ kó kó jọ. Èèyàn nídìí láti wá fi rẹ̀ hàn pé mò ń gbégbèsè báyìí. Elédùmarè rí inú kálukú, ó rí ọkàn kálukú, ó dẹ̀ máa san fún kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ ni. Gbogbo nǹkan tá bá ń ṣe, gbogbo ìgbésẹ̀ tá bá ń gbé ní dáadáa, ní ìkan tó kù díẹ̀ káàtó, gbogbo ẹ̀ la máa jèrè ẹ̀. But èmi wá fi dá àwọn ènìyàn wa lójú, àwọn ènìyàn mi, wípé Yorùbá nation máa wáyé. A máa gba Yorùbá nation wa. Èmi kọ́ ni mo fẹ́ gbà, Táyé kọ́ ló fẹ́ gbà, Kọ́hìndé kọ́ ló fẹ́ gbà, Ìdòwú kọ́ ló fẹ́ gbà, Àlàbá kọ́ ló fẹ́ gbà. Àwọn onílẹ̀ tí wọ́n ní ilẹ̀ gangan, àwọn ni wọ́n fẹ́ gba ilẹ̀. Until tí gbogbo wa bá ń rí wípé àníṣe ordinary vessel ni wá, wọ́n kàn ń lò wá ni. Wọ́n fún kálukú l'assignment títí tiẹ̀. Ẹ̀jẹ̀ mi nìsín, wọ́n gbé sídìí ìṣẹ̀ṣe làgbà ni. Àìmọye ẹlòmíì, wọ́n gbé kálukú sí ipò kálukú. Tọmọ ìyá mi nìkan ni mo lè sọ because mi ò mọ ẹlòmíì, mi ò mọ ìpè tí wọ́n pè, mi ò dẹ̀ mọ bó ṣe gba ìpè títí ẹ̀. But tọmọ ìyá mi mo lè sọ nípa ẹ̀. Àwọn màámi àtàwọn bàbá mi tó wà pẹ̀lú wa, mo lè sọ nípa tiwọn. Ẹ wo, má tún fi àwọn bàbá wa kan ṣe example. Wọ́n ṣí àwùjọ lẹ̀ ká wá ṣe ìjíròrò lónírúurú àwùjọ ọmọ Yorùbá nínú clubhouse. Ẹ wá ṣe ìjíròrò, oríṣiríṣi tọ́pìkì ni wọ́n ń gbé wá, tá máa sọ̀rọ̀ níbẹ̀, tá máa ẹ̀dùn ọkàn kálukú á sọ àwọn ìrírí, àwọn nǹkan tá rí, àwọn ọ̀nà tá lè gbà, àwọn nǹkan tó yẹ ká tún ṣe. Bẹ́ẹ̀ kálukú ló ní. Until tá bá rí wípé àníṣe kò sí èèyàn kankan tàbínú obìnrin kọ́ ló máa gba Yorùbá nation fún wa. Àwọn tó tẹ ilẹ̀ yẹn dó, tí wọ́n ní ilẹ̀ yẹn, àwọn náà máa gba Yorùbá nation yẹn fún wa. Òun ni ìlọsíwájú máa tó wà ní àárín ara wa gẹ́gẹ́ bí ọmọ kóòtù òjíire. Òun ni ìfẹ́ máa tó wà pé kò sí iṣẹ́ tó lè ṣe, kò sí gbogbo ariwo tó lè pa, wọ́n ń lù ẹ́ ni. Kò dẹ̀ ṣe pé wọ́n fẹ́ lù ẹ́, wọ́n fẹ́ abandon ẹ.
pe nìkan kì í pe ní fúyà jẹ until tí gbogbo wa bá bẹ̀rẹ̀ sí ní rí wípé àwọn gbárùmọ̀lẹ̀ náà lò mí o, àwọn náà níṣẹ́, iṣẹ́ yóò ń ṣiṣẹ́ mi, iṣẹ́ yóò kì í ṣiṣẹ́ títí ẹ̀jẹ̀ mi, iṣẹ́ yóò kì í ṣiṣẹ́ Táyé, kò ń ṣiṣẹ́ Kẹ́hìndé, iṣẹ́ àwọn gbárùmọ̀lẹ̀ ni. Inú kan àti òótọ́ ọnú ni mo fi gbà, ni mo fi ń ṣe. Ẹ jẹ́ ká lọ rí pé òótọ́ ọnú àti inú kan òun la fi ń ṣe. Bọ̀tá bá ń wò pé Táyé gangan ló máa gbà á, Kẹ́hìndé ló máa gbà á, Ìdòwú ló máa gbà á, ọ̀tẹ̀, tẹ́ńbẹ́lẹ́kú, ìjà òun ló máa dá sílẹ̀. Àìnífẹ̀ẹ́, kárí mi, èmi ni mo mọ̀ ṣe jù, èmi ni mo lè ṣe, èmi ni kinní kan, òun la máa rí láàrin ara wa. Ìdí nìyẹn tí mo fi kọ pé Yorùbá nation, where are we coming from? Ńbo la ti ń bọ̀ gangan, ńbo la dé? Mo ní moving train ni. Kálukú máa wọlé ni, kálukú máa bọ́lẹ̀ bus stop ẹ̀ ni, but àwọn kan máa dúró sínú train yẹn pé sẹ́ àná dìgbà tá bá dé ibi tá ń lọ ká tó bọ́lẹ̀. Mo tún sọ ọ̀rọ̀ kan, mo ní ẹ má jẹ́ ká crucify àwọn èèyàn wa. Mo ní ìdí tí mo ṣe ní ká má crucify wọn ni wípé èmi mo rí gẹ́gẹ́ bí market ni. Are you convinced with what I'm selling to you? Ọjà tẹ́ fẹ́ tà fún mi, ṣé mo wà convinced lé lórí? Èmi ni mo need láti convince client mi pé ọjà mi leléyìí o. Ọ̀rọ̀ Yorùbá nation ó ti wá kọjá pé ká máa convince ara wa. Ìwọ gẹ́gẹ́ bí ọmọ Kaaro Ajire tí ò bá ti wà convince enough wípé o ò fẹ́ ṣe ẹrú mọ́, o ò fẹ́ sí lóko ẹrú mọ́. Ẹ wo nǹkan ṣẹlẹ̀ nílùú òyìnbó yìí, máa fi ṣe example, òun ni mo máa fi kásẹ̀ ńlẹ̀ fún wa. News jáde lánàá, mo ti wà nílùú decade. Wọn ò múná lọ rí. Wọ́n wá sọ nínú news pé wọ́n máa múná lọ 3 hours o, region by region o, city by city o. Mo sọ̀rọ̀ kan pé ayé yìí ni. Kò ṣẹlẹ̀ ní bí ọdún 5 sẹ́yìn, kò ṣẹlẹ̀ ní bí ọdún 2 sẹ́yìn, kò ṣẹlẹ̀ lọ́dún tó kọjá sẹ́yìn, bọ̀ tó ti ń ṣẹlẹ̀ báyìí, bọ̀ wọ́n ti ń prepare dé. Ẹjọ́ preparation wo làwa ń ṣe lẹ̀ fún àwọn ènìyàn wa? Ìgbáradì wo là ń ṣe lẹ̀ fún wọn? Ṣé ibi tí mo ti ń bú kí lorúkọ ẹ̀ ni mo ti ń ṣègbáradì ni? Ṣé ibi tí mo ti ń búyàn ni mo ti ń rí bí ṣègbáradì ni? Àbí ibi tí mo ti ń báyàn jà ni mo ti ń rí bí ṣègbáradì ni? Mi ò ní kẹ́nibọ̀dì bọ́sítà kó wá sọ pé ìgbésẹ̀ báyìí lòun gbé, ìrìn báyìí lòun rìn, iṣẹ́ báyìí lòun ṣe. Oníkùn ló mọ̀ọ́kà. Kí conscience kálukú kó máa judge kálukú. But Yorùbá nation will come and it will come and stay. Lo and behold, our Yorùbá nation will stand. Anybody tó bá ń fún yín lọ́jọ́, mi ò mọ̀ nípa yẹn. Àmọ́ àsìkò tó bá tó, àwọn gbárùmọ̀lẹ̀ máa ṣe. Torí pé lágbájá sọ pé òun fẹ́ bá 2023 lọ. Òun ló ní rẹ̀ náà. Gbogbo kálukú ló ní ara ẹ̀, ìgbésẹ̀ tó bá wùn kálukú ni kó gbé. Torí pé wọn ò tẹ̀lé Yorùbá nation. Tẹ́ bá gba Yorùbá nation, ṣé máa kọ̀ wọ́n sílẹ̀ pé wọn kì í ṣọmọ Yorùbá ni? Mo ní ọ̀pọ̀ èrò kan ló ń gbàlú. Àwọn tó bá rẹ́dì láti gbàlú, wọ́n á dúró tán, wọ́n á dúró tọkàn tara, wọ́n á dúró tinútinú pé àníṣe a fẹ́ gba ìlú wa. Wọ́n á dúró ti ọkàn tọkàn taratara pé sẹ́ àníṣe bá ṣe máa gba ìlú wa yẹn, ìyẹn ló kàn wá kàn. Ọ̀nà tá máa fi rí ìlú yẹn gbà, òun ló jẹ́ kókó fún wa. Kò ṣe pé a máa sọ pé Táyé ló máa gbà, Kẹ́hìndé ló máa gbà, Ìdòwú ló máa gbà. Àwọn tó ní nǹkan, àwọn náà máa gba nǹkan wọn. Àwọn tó ń lò nìkan ni wọ́n máa lò wọ́n ni. Wọ́n pè wọ́n, wọ́n yàn wọ́n, wọ́n lò wọ́n ní apé nìkan, kò dẹ̀ ń pe ní fúnyà jẹ. Ó dàbí ọ̀rọ̀ tí mo sọ fẹ́ nìkan, mo ní ẹjọ́ ṣé kí Yorùbá nation tó dé, ṣáwọn èèyàn kì í ṣiṣẹ́ ni, ṣáwọn èèyàn kì í live life fún wọn ni? Kí ló dé tí wọ́n kó gbà lé báfà tó wọn lórí Yorùbá nation?
ibo gangan la ti ń bọ̀, ńbo gangan la dé dúró báyìí, ńbo gangan la wá ń lọ. People are dying daily. Àwọn èèyàn ń kú lójoojúmọ́. Àwọn èèyàn ń kú lójoojúmọ́. Àwọn èèyàn ń gbé nínú ìnira. Bó ṣe ń gbé nínú ìnira. A máa sọ̀rọ̀ sí wọn, a máa bú wọn. Wọ́n ní ebi ń pa mí, ọ̀rẹ́ mi ò sóúnjẹ, ọ̀tá mi ló sóúnjẹ. Ẹlòmíì kò ní courage láti mọ́ ọ̀tá èèyàn lójú tó ń jẹ. A ní gbà tó pọ́tà mi ló sóúnjẹ, jẹ́ kúkú jóúnjẹ ọ̀tá mi kí má bàa kú kú òjijì. Kó tí mo yẹ sọ pé Nigerian mentality nìyẹn. A máa kọ́kọ́ gbé Nigerian mentality, a máa gbé kúrò lórí wa ná. Àwa fókọ̀sì. Ẹ má retí pé Táyé ló máa gbà, Kẹ́hìndé ló máa gbà. Èmi wà ní kákọ̀sí Táyé, mo wà ní kákọ̀sí Kẹ́hìndé. You are not ready at all. Be yourself. Stand on yourself. Yoruba nation yìí, people are dying. Tẹ́ bá lọ ní kákọ̀sí kan, kákọ̀sí ọ̀tún, kákọ̀sí òsì. Ẹ fi life àwọn èèyàn wa, ẹ fẹ́ jeopardize life wọn ni. Ó dàbí ẹnìkan tó sọ pé wọ́n ná wọn kan plan B. Mo ní ẹjọ́, ẹ bá mi sọ fún wọn pé gbogbo àwọn tó ti kú yẹn, kí ni kó jẹ́ èrè wọn? Did you know how many people that are tó ti kú nítorí struggle yìí? Kí ni kó jẹ́ èrè wọn? Bàbá mi Àkàrà Ògùn, mo rí yín káàbọ̀. Kí ni kó jẹ́ èrè títí àwọn tí wọ́n ti kú lórí struggle yìí? Yoruba nation máa wáyé. Èmi ti ń sọ, I have 110% assurance. Ọdún kejì rèé tí mo ti ń tẹnu mọ́ ni. Àmọ́ pé Táyé ló máa gbà, Kẹ́hìndé ló máa gbà, Ìdòwú ló máa gbà yẹn. Ẹ jẹ́ ká mú kúrò lórí wa. Gbogbo wa òṣìṣẹ́ ni wá. Òṣìṣẹ́ ilẹ̀ yẹn ni wá. Àwọn gbarúmọlẹ̀ wọ́n máa dẹ̀ san fún kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ ni. Wọ́n pe gbogbo wa lẹ́yọ kọ̀ọ̀kan, wọ́n yàn wá ni. Pé ká dìde, ká polongo. Torí ẹ̀ mo ṣe ní ìwọ tó bá náà ń ṣe struggle, kọ́kọ́ lọ ṣàwárí ara ẹ gẹ́gẹ́ bí ọmọ Kaaro Ajire. Ta ni mí? Kí ni mo jẹ́? Kí ni mo já mọ́? Kí ni mo fẹ́ dà? Gbogbo wa akọjú mọ́ ẹ̀sìn àjòjì, ẹ̀sìn àjòjì, ẹ̀sìn àjòjì, ẹ̀sìn àjòjì. Ẹjọ́, kò sí ilẹ̀ kan nílẹ̀ Kaaro Ajire tí kò ní odù tó tẹ̀dó. Ìdí nìyẹn táwọn bàbá wa fi ń sọ pé Olódùmarè. Ìgbésẹ̀ wo la ti gbé lórí ọ̀nà yẹn? Àwọn ajogun, ẹ ṣé jàre, ẹ̀jẹ̀ mi, ẹ káàbọ̀ jàre. Àwọn ajogun wọ́n wá lo nǹkan yẹn against wa. Ẹ wo bí ayé ṣe ń yí. Mo sọ̀rọ̀ kan, mo ní in the next 5 years àwọn tó gbé Bíbélì wá fún wa, tó gbé Kúránì wá fún wa, wọ́n máa wá sọ fún wa wípé irọ́ ni gbogbo ẹ̀. Ṣebí lẹ́nu oṣù mélòó kan la rí bí wọ́n ṣe ṣe Halloween ní kí lorúkọ ẹ̀? Ilẹ̀ Lárúbáwá náà ti ṣe Halloween. Àwa mú àwọn rúnmọlẹ̀ wa, akọ̀yìn sí wọn. Àwa gbérúnmọlẹ̀ onírúnmọlẹ̀, àwa ń gbé lárugẹ. Ó dàbí mo máa ń fi ọ̀rọ̀ àwọn ará mi ṣe example pé kí ọmọ mi wá pè mí sí kó wá ní my mommy, you are not my mommy o. Somebody else is my mommy. How will I feel as a mother? Ẹ máa jẹ́ ká máa fi ara wa sínú inú situation yẹn. Táyé ò lè gba Yorùbá nation. Kẹ́hìndé ò lè gba Yorùbá nation. Ìdòwú ò lè gba, Àlàbá ò lè gba. Àwọn tó ní nǹkan gangan náà máa gbà. Wọ́n kàn ń lo Táyé ni. Wọ́n pe Táyé, wọ́n ń lò. Wọ́n pe Kẹ́hìndé, wọ́n pe Ìdòwú, ọ̀nà tó dẹ̀ fi pe kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹ yé jẹ́ káwọn èèyàn wa, ẹ má jẹ́ káwọn èèyàn wa, màámi yèyé mo rí yẹn káàbọ̀ mà. Ẹ má yí àwọn ènìyàn wa ní ọpọlọ. Ẹ má fún àwọn èèyàn wa ní unnecessary depression. Ẹ má fún àwọn èèyàn wa ní depression tí ò wọ́ tiẹ̀. Àwọn tó nílẹ̀ náà máa gba ilẹ̀ wa. Vẹ́sù ni gbogbo wa. Wọ́n kàn ń lò wá ni. Wọ́n ń lò wá fún iṣẹ́ yìí ni. Wọ́n mọ̀ pé iṣẹ́ yìí pọ̀. They will not come in the physical.
òun ni wọ́n ṣe kó sí gbogbo wa nínú, tó kó sí gbogbo wa lọ́kàn láti máa ṣiṣẹ́ takuntakun. Ẹ yé jẹ́ ká fi mo ní kóòtù kan tí mo kọ pé ẹni tó bá máa shine within má gbé, kò need the spotlight. Who is going to shine within doesn't need a spotlight. Yorùbá ní ìjàngbara kò ń ṣe pé torí kán lè mọ̀yàn, ìjàngbara kò ń ṣe pé kò lè bẹ́ẹ̀kì owó, ìfẹ́ àwọn ènìyàn ni. Ìdí nìyẹn tí mo ṣe sọ pé ẹ má jẹ́ ká máa retí àwọn Èjìrẹ́. Àwọn Èjìrẹ́ wọ́n kàn lo àwọn Èjìrẹ́ ni, àwọn tó ní nǹkan gangan, Elédùmarè àtàwọn gbarúmọlẹ̀, àwọn gangan náà ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́. Ẹ jẹ́ kí gbogbo wa ká lọ ní sùúrù, àmọ́ pẹ̀lú sùúrù wa ẹ jẹ́ ká máa gbé ìgbésẹ̀. Àwọn gbarúmọlẹ̀ náà ń ṣiṣẹ́ o, àwọn gbarúmọlẹ̀ ló ń ṣiṣẹ́. Àwọn náà ń tú gbogbo àṣírí bàbá, àṣírí kọ̀kọ̀ tí wọ́n ń tú, kò kí ń ṣe èèyàn kankan. Àwọn gbarúmọlẹ̀ náà níṣẹ́ yẹn. So ẹ má fún àwọn èèyàn wa depression, ẹ má fún àwọn ènìyàn ní unnecessary depression. Táyé ló lè ṣe, Kẹ́hìndé ló lè ṣe, Ìdòwú ló lè ṣe, Àlàbá ló lè ṣe, Elédùmarè nìkan òun lọ́ba tó lè ṣe, òun lọ́ba tó ń kó sáwọn ènìyàn nínú, òun lọ́ba tó ń lo àwọn ènìyàn. So ẹ má jẹ́ kí àwọn ènìyàn wa, ẹ má fún wọn ní unnecessary depression, ẹ má pa àwọn ìyá wa. Àìmọye àwọn ìyá àgbàlagbà tó ti fi lọ́kàn balẹ̀, ẹ wá ń dàṣí hope wọn. Bẹ́ẹ̀ ni kọ́lọ́njọ́ gbọ́, wọ́n á lè rí wí nípa tèmi wípé mo ṣe wọn tí mo lè ṣe, but Yorùbá nation máa wáyé. Ẹjọ́ tá bá ń gbàdúrà tá ń tọrọ nǹkan lọ́wọ́ Elédùmarè, ṣó máa sọ fún yín pé jọba yìí lòun máa ṣe fún yín ni? Kò ní ever sọ fún yín pé jọba yìí lòun máa ṣe náà, àmọ́ máa ṣe. Ìyẹn ni mo fẹ́ káwọn èèyàn wá ní lọ́kàn, kó má lose the hope, kó má lose the guard, kó má dẹ̀ sinmi nítorí pé ìrẹ̀wẹ̀sì ti pọ̀. A lot of people ti wà nínú ìrẹ̀wẹ̀sì, ó ti sú àwọn èèyàn wa. Bàbá kan pè mí lánàá, wọ́n ní àti ẹ̀kúkú rí green light, ó ti sú wọn. Voice note là ń gbọ́. Ẹ má jẹ́ kó sú wa, ẹ má jẹ́ kó rẹ̀ wá. Gbogbo ọ̀nà tá bá fi lè mójú táwọn èèyàn wa, òun ni kẹ́ jẹ́ ká gbégbésẹ̀ lé lórí. Gbogbo ọ̀nà tá bá lè gbà táwọn èèyàn wa tí wọ́n fi ní máa kú kò òjijì. Lórí news mo gbọ́ pọ́n kó àwọn sójà rẹpẹtẹ, àwọn youth corps, gbogbo wọn lóríṣiríṣi, wọ́n kó wọn lọ sí Ìbàdàn. Fún kíni? Wọ́n ní láti jẹ́ pé election kó lọ ní dáadáa. Ṣé first election tó máa ṣe nílùú yẹn nìyẹn? Ṣé nínú ti ń ṣe election nílùú yẹn ni? Àwa lajú wa sílẹ̀, wọ́n wá ń dàrúdàbò sáàárín wa, wọ́n wá ń gbé wa lọ síwájú, wọ́n ń gbé wa lọ sẹ́yìn, wọ́n ń gbé wa lọ sí left. Àwa wọ́n mú kí lorúkọ ṣé chingom ni wọ́n mú chingom yẹn wá jù sí wa lẹ́nu. Àwa mú chingom yẹn a máa ń rún o gbígbígbígbígbí, distraction ni gbogbo kinní yẹn. Àwọn ń ṣe nǹkan tó ń ṣe lọ. Wọ́n á tún gbélé, wọ́n á gbé wá, á tún gbé sẹ́nu o, òun la máa sọ́dọ̀ orin tá máa kọ káàkiri. Ibi tá ti ń bísí tá ti ń kọrin yẹn lọ, gbogbo ohun tó ń bàjẹ́, wọ́n ń bàjẹ́ lọ. Àwọn nǹkan tí wọ́n fẹ́ bàjẹ́, wọ́n ń ba àwọn nǹkan yẹn jẹ́ lọ. Ìdí nìyẹn tí mo ṣe sọ fún wa wípé Yorùbá nation gangan òun la gbé dání, ń bo gangan la ti ń bọ̀. Báwo la ṣe débi tá dé yìí, ń bo là ń lọ gangan. Ń bo ní destination wa. Àwọn ajogun wọn busy, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo strategy wọn. Strategy tó yẹ káwa gbé dání ká lò, agbésẹ́gbẹ́ kan, àwa fi ń ṣe gbọ́n mi sí omi òtó. Táyé ló sọ títí ẹ o, tí Kẹ́hìndé gangan ló máa múlẹ̀. 1 million ìbejì wọ́n lè sọ ọ̀rọ̀. It is now left for us láti gbé ọ̀rọ̀ yẹn ká gbé yẹ̀wò. Ọ̀nà wo la fẹ́ gbé yẹ̀wò?
mo sọ fẹ́ nìkan mo ní personally tó bá jẹ́ mi ni o màá sọ wípé pre ni o pre ni ó yá kọ́ máa forí gbárí ọ̀nà tá máa wá gbà yọ sí wọn ọ̀nà ẹ̀bùrú la máa gbà yọ sí wọn bá ṣe máa délẹ̀ lérí wa nìyẹn bọ̀ ńgbà tá bá ń takora wa tá ń takora wa pé àníṣe ọ̀nà tó gbà yẹn ò dáa ọ̀nà eléyìí ló yẹ kó gbà ìgbà wo la fẹ́ débi tẹ́ ń lọ afásàdálà mo rí yín o ẹ káàbọ̀ sórí ètò mo appreciate yín bàbá mi Kàbírù Àgúnbíadé mo rẹ́yìn náà bàbá mi Thierry ọmọ Àlàdé ẹ má bínú àwọn nǹkan tí àti bí ìjẹta ló ti ń gbé mi nínú tí n bá sọ mi ní àti bí ìjẹta ló ti ń gbé mi nínú ìdí nìyẹn tá ṣe gbọ́dọ̀ ṣe kí ni tá ṣe gbọ́dọ̀ focus nígbà tí Barbados máa gba nation wọn wọ́n ti ṣe election kọjá wọ́n ti ní olórí nílùú wọn wọ́n ṣe ìlú tí wọ́n wà pẹ̀lú wọ́n ṣe ìlú tó wà pẹ̀lú wíṣítì náà wọ́n gba nation wọn. tó bá yé Táyé pé Táyé sọ pé àníṣe àní dìbò tí Kẹ́hìndé sọ pé ọ̀nà ìdìbò ní tòun tí Dòun sọ pé àníṣe gbogbo tí yíyan ò bóun báyé máa gba Yorùbá nation wa ló kàn ìyẹn ò mí pé ká ṣọ̀tara wa àwa la máa jẹ́ kó yí àwọn Táyé pé ẹ wá o ọ̀nà tẹ́ fẹ́ lọ yẹn kò sọ́nà ń bẹ̀. Thank you jàre bàbá mi Àlàdé ọ̀nà tẹ́ fẹ́ lọ yẹn kò sọ́nà ń bẹ̀ ẹ jẹ́ kí gbogbo wa pawọ́pọ̀ ká dojúkọ ọ̀nà yìí ká lè débi tá à ń lọ. tó bá dé ní òkè ọ̀nà táwọn fẹ́ gbà nìyẹn ìwọ kó àwọn tí wọn kì í ṣèbejì ìwọ kó àwọn tó yẹ pé neutral person ni wọ́n àwọn àkàndá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo wa kọrí síbí ọ̀nà lélẹ́yìí. Why ta ṣe ń build hatred against each other? Why ta ṣe ń build fight against each other? Tẹ́ bá lọ ń gbọ́ àwọn ọ̀rọ̀ mo ní àwọn Fúlàní wọn ò ní ọgbọ́n kankan tó ń lò ọgbọ́n tí wọ́n ti ń lò ni wọ́n ń lò wọn ò ní ọ̀nà méjì tí wọ́n ń lò ọ̀nà kanṣo tí wọ́n gbà ni wọ́n gbà ẹ wo ìgbà t'Awólọ́wọ̀ àwọn Yorùbá náà lò against ẹ̀ ẹ wo gba ti Abíọ́lá àwọn Yorùbá náà lò against ẹ̀ ẹ wo àwọn mẹ́ta ń díje ìdìbò 2023 tí gbogbo wa mọ̀ pé ó fege ní èèyàn méjì ń náwó wọ́n ń tiraka wọ́n ń ṣe wàhálà wọ́n ń dààmú ẹnìkan jókòó fẹ̀yìntì ó káwọ́ rọ̀ báyìí ó wò wọ́n ìran Fúlàní ni o ẹjọ́ ṣó ṣe wàhálà ṣó náwó ṣó káàkiri ṣó fìrẹ̀ ẹ̀ṣẹ̀ sí ṣó fìrẹ̀ ẹ̀ṣẹ̀ lẹ́yà ó jókòó kákó owó wọn nítorí pé wọ́n ti mọ ibi tán lọ wọ́n ń kó àwọn ẹrú ikú wá sórí ilẹ̀ yín wọ́n ń kó ammunition lé wọn lọ́wọ́ àwájú ẹ̀kọ́ ká wá jókòó sínú ilé ká fi oríro lórí ká fi kùn lukùn pé ọ̀nà wo la fẹ́ fi protect àwọn èèyàn wa. Ńgbà tí mo gbọ́ pé wọ́n rape ọmọ ọdún 12 mo sunkún ọ̀rọ̀ yẹn ó jó mi bí iná ọmọ 12 years egbò àdáàjìná ná dá sí ọmọ yẹn lára egbò àdáàjìná ni ìyá 80 years nílẹ̀ Yorùbá àwọn Fúlàní rape ẹ̀ àìmọye ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ti pa kò wá sí ibi tó save mọ́ fáwọn èèyàn wa but ààrí nìrí pé ọ̀nà wo la lè fi mójútó báwo la ṣe lè gbégbésẹ̀ lé lórí báwo la ṣe lè gbégbésẹ̀ lé lórí tí wọ́n ní yé pa àwọn èèyàn wá pakúpa ọ̀nà wo la máa gbà tójú òfin ní tiwa but nǹkan tó kù ni pé Táyé ló mọ ọ̀nà Kẹ́hìndé ló mọ ọ̀nà Èjìrẹ́ ló Ìdòwú ló máa bá ṣe nǹkan tó kàn wá kù òun ní pé ọ̀nà Táyé yẹn ò ṣọ̀nà ọ̀nà Táyé ni Táyé ti gbà yẹn o kò gbé wa débi kankan àwa náà ń gbégbésẹ̀ o à ń ṣiṣẹ́ lọ o àwa gbé àwọn ancestor àwọn la gbé kókókókó bonjour ça va àwọn ancestor àwọn la gbé sórí àwọn là ń appreciate àwọn là ń pọ́nlé àwọn tó jẹ́ titi wa àwọn ajogún wa ń lò against wa
wọ́n á mú bàbá mi Ọlásùnkànmí, ikú ò ní pa wọ́n, wọ́n á pẹ́ ojoojúmọ́ ni bàbá yẹn máa jáde, wọ́n á sọ fún yín pé ọmọkùnrin tó ń sọ̀rọ̀ ẹ̀ Fúlàní ni o, Fúlàní ni o, investigation débẹ̀ ni Fúlàní ni wọ́n gbọ́ Yorùbá ju àwa ọmọ tí wọ́n tó tẹ́tẹ́ pé bọ́ọ̀nì ìbílẹ̀ ni wá, wọ́n gbọ́ Yorùbá jù wá lọ, wọ́n ti pẹ́ lórí ilẹ̀ wa, wọ́n ti dàgbà síbẹ̀, wọ́n gbọ́ Yorùbá jù wá lọ. Wọ́n máa sọ fún yín pé election yẹn ó important kíní kan Alhaji mo rí yín jàre ẹkújọ́ mẹ́ta bàbá mi. But instead ká wò pé ọ̀nà wo la fẹ́ gbà, ìgbésẹ̀ wo la fẹ́ gbé, àní mójútó yẹn. Èjìrè ará ìṣokùn ẹdun gbalaja lórí igi, mo rí ẹ. Àwa máa mú ara wa la máa kọjú sí. Táyé gbé o, Kẹ́hìndé gbé, iwájú ni, ẹ̀yìn ni, gbogbo yẹn ò gbé wa débi tá à ń lọ. Ìdí nìyẹn tí mo fi bọ́sta lẹ́nìí. Èní ni on the 1st December 2022, Yoruba Nation, where are we coming from? Where are we? Where are we going to? What are we doing? Kí ni nǹkan tá à ń ṣe gangan? What have we done? Kí ni àwọn nǹkan tá a ti ṣe? Àwọn àṣìṣe wo la ṣe? Correction wo ló yẹ ká make? Ibi tá ti busy, tá ti ń fúnra wa ní wòtòwòtò lọ́tún, wòtòwòtò lósì. Àwọn ajogun wọ́n strategize lọ. Wọ́n continue láti máa strategize. Gbogbo wa la gbọ́ sétí tán ní àwọn bandits sọ pé kí federal government fún wọn lóṣù 3 kí wọ́n lè fi ṣe kíni, kí wọ́n lè fi sort ara wọn out pẹ̀lú ọ̀rọ̀ owó tí wọ́n change. Wọ́n mọ bí tó wà, wọ́n mọ gbogbo ìrìn àjò yẹn, but nílẹ̀ Yorùbá wọ́n kó àwọn ọmọ yín, àwọn youth yín, àwọn ọjọ́ ọ̀la wa, ẹ má jẹ́ lo yín toró kàn mí. Àwọn ọjọ́ ọ̀la wa, àwọn ògo wa, wọ́n kó wọn dà sẹ́wọ̀n, wọ́n pa wọ́n nípakúpa. But the best thing fún wa ni pé, most especially àwọn obìnrin, àwa abiyamọ, ká máa bára wa jà, ká máa wá ní faction Táyé, faction Kẹ́hìndé. Kò lè gbé wa débi tá à ń lọ. Táyé ò lè gba Yorùbá Nation fún wa o. Kẹ́hìndé ò lè gba Yorùbá Nation fún wa. Kò sí ìmọ̀ tó ju ìmọ̀ Elédùmarè lọ. Kò sí ọgbọ́n tó ju ọgbọ́n Elédùmarè lọ. Kò sí òye tó ju tẹlẹ́dùmarè lọ. Ọmọ ìyá ni gbogbo wọn. Where we are now is that our agitators are against our declaration. Bàbá mi, kò sí ìmọ̀ tó ju ìmọ̀ Elédùmarè lọ, kò sọ́gbọ́n tó ju ọgbọ́n Elédùmarè lọ. Èmi àti yín, gbogbo wa, most especially gbogbo àwọn commentators, mo ní gbogbo wa gangan la gbé struggle dání. Kò sẹ́ni tó gbé struggle dání. In as much you comment on it, in as much you bá èèyàn kan sọ̀rọ̀ lórí ẹ̀, gbogbo wa la gbé struggle ìdání. Ọ̀nà tí kálukú gbé dání ló yàtọ̀. Ọ̀nà tá fi gbé dání ló yàtọ̀. Ìbéèrè tèmi máa wá béèrè tó máa wá ró lọ́kàn kálukú wa kémi tó máa lọ. Òun ni pé ṣé a ṣì wà ní ojú ọ̀nà? Ojú ọ̀nà wo? Ẹ wá béèrè lọ́wọ́ mi. Bàbá mi Ọlásùnkànmí, mo tiẹ̀ ti dárúkọ yín. Spot on. Ojú ọ̀nà wo la wá ń sọ? Ojú ọ̀nà orílẹ̀-èdè wa. Ẹ jọ̀ọ́, a ní àwọn tó jìyà. Àwọn bàbá wa, Mọ́remí Àjànṣorò, àwọn ìyá wa, gbogbo wọn náà dúró tán. Òótọ́ ọnú náà fi ṣe. Mo máa ń sọ Yorùbá kan, mo ní when you are going expectedly, be expecting something unexpected. Bàbá mi ọmọ Yorùbá, instead of them rallying around our only female leaders to lead us to freedom, they are ganging against her. Mo rí, mo gbọ́ gbogbo nǹkan tẹ́ sọ. Òótọ́ ọnú lèèyàn máa fi gbé dání. Àwọn tẹ́ ń bá tayò, ọ̀nà game kìíní ni wọ́n ṣe ń jà ni wọ́n
wọ́n ń change game mọ́ yín lọ́wọ́ ẹ̀yin náà dẹ̀ ń follow wọn sú a nídìí láti follow wọn tó bá ní géèmù táwọn ọmọ gbá nìyẹn ọ̀nà táwọn ọmọ géèmù àwọn ọ̀nà táwọn máa fi máa gbá géèmù yẹn bàbá mi Ògúnlọlá mo rí yẹn káàbọ̀ sà ọ̀nà tó fi gbá géèmù yẹn nìyẹn ẹgbẹ̀ǹkùlé yọmọ wọn lọ́wọ́ Yorùbá ló ní ọgbọ́n Yorùbá ló ní ìmọ̀ Yorùbá ló ní òye Yorùbá ló mọ káàkì ni ẹ káàárọ̀ kọ́dẹ̀ túmọ̀ ẹ káàárọ̀ yẹn ní ọ̀nà mẹ́wàá àwọn ọmọ mi tó máa ń sọ̀rọ̀ máa ní you want me to answer you àwọn ọmọ mi ẹni my mommy 10 response ìran Yorùbá ló máa kí láàárọ̀ tó máa túmọ̀ kíkí yẹn fún yín ní ọ̀nà mẹ́wàá ń bo ní gbogbo àwọn ọgbọ́n yẹn àtòye yẹn wà mo bẹ̀ wá Yorùbá nation will come and stay ó máa wá a máa gba Yorùbá nation wa 110% assurance lèmi o personally o mi ò sẹ́lòmíì ni mo ní o tá máa fi gba Yorùbá nation number 1 number 2 Táyé kọ́ ló fẹ́ gbà Kẹ́hìndé kọ́ ló fẹ́ gbà Ìdòwú kọ́ ló fẹ́ gbà Àlàbá kọ́ ló fẹ́ gbà Elédùmarè àti àwọn ìgbárùnmọlẹ̀ àwọn ni wọ́n fẹ́ gba Yorùbá nation fún wa bẹ́ẹ̀ ni o bàbá mi ẹ ṣe gan ni sà Elédùmarè àtàwọn gbárùnmọlẹ̀ ló fẹ́ gba Yorùbá nation fún wa àwa ní àárín bó ṣe tọ́ tó bá yẹ pé a ti gba ọ̀nà tó tọ́ a ti bẹ̀rẹ̀ sí ní pè wọ́n a ti ń bá wọn sọ̀rọ̀ àní ríra wa ní ọ̀tá ara wa àní rí pé èèyàn kan ló mọ̀ ọ́ ṣe jù àní rí pé èèyàn kan ló máa ṣe àbí èèyàn kankan ló ò ní ṣe àní rí wípé lágbájá yìí ló tọ́ sí tàmẹ̀dù ló tọ́ sí a máa rí wípé gbogbo wa ń ṣiṣẹ́ ni ọ̀nà títà tí wọ́n ń lo kálukú sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìdí nìyẹn tí mo ṣe wá béèrè lọ́wọ́ wa pé ṣáṣì wà lójú ọ̀nà ẹ má jẹ́ ká gbàgbé nítorí pé eléyìí ni màá fi ka pátápátá gbogbo ètò yìí ńlẹ̀ mú ní mi ní pẹ́ òun ní pé kó tó dẹ̀ kù fún wa ní ìsìn òun ní pé ká kúrò nínú stagnancy tó fi wá sí ká kúrò ní ojú kan tá a wà torí pé kí ni bí ẹni pa àwọn ajogun wọn ti fi wá sójú kan àwọn ń pò yìí oríta kò yé mi mọ́ ká kúrò lóríta kò yé mi mọ́ ká wá gbé strategy ọmọlúwàbí wa ká wá gbé strategy yẹn wọ̀ bàbá mi ọmọ Yorùbá ẹ kàn sí mi lẹ́yìn ètò nítorí ó dàbí pé fẹ́ máa distract mi á nídìí láti sọ̀rọ̀ ká wá gbé strategy wọ̀ strategy gangan ta nídìí láti fi ṣe ó wà lọ́wọ́ èmi àti yín ó wà lọ́wọ́ èmi àti yín ká wá máa ṣe èmi nìkan mi ò lè dá ṣe ẹ̀yin náà ẹ lè dá ṣe but kíkálukú ṣe kí ni ká mójútó ká máa ṣe Elédùmarè ó ti parí iṣẹ́ o ó ń ṣe ó ti parí ẹ̀ àwọn gbárùmọlẹ̀ ló ń ṣiṣẹ́ lọ́wọ́ wọ́n ń clear ní clearing and forwarding wọ́n ń clear gbogbo àwọn ọ̀dọ̀tí àwọn ọ̀gbun wọ́n bá wa gbọ́n gbogbo ẹ̀ ìmọ́lẹ̀ ti tàn wọ́n ti tan ìmọ́lẹ̀ tó rẹwà àwọn gbárùmọlẹ̀ ti tàn fún wa àmọ́ gbogbo àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó kù ni wọ́n bá wa ṣàkóò òun náà bá wa ṣàkóò fún ìdí èyí Táyé ò lè gbà Kẹ́hìndé ò lè gbà ọ Elédùmarè ló lè gbà ẹ̀ẹ́dẹ̀ lè gbàdúrà kẹtọrọ nǹkan lọ́wọ́ Elédùmarè kó sọ fún yín pé ọjọ́ báyìí báyìí ni ẹ má fún àwọn èèyàn wa ní depression Yorùbá nation will come and stay ọjọ́ àti ìgbà ó wà lọ́wọ́ Elédùmarè ọba adẹ́dàá ṣẹ̀dá ọba tó ní kí gbogbo wa máa bẹ ọba tó dá èmi àti yín sí ọba tó pa ilẹ̀ Yorùbá mọ́ ọba tó tú gbogbo àṣírí àwọn ajogun lórí ilẹ̀ wa ọba tó sọ ìmọ̀ wọn di òfo lórí ilẹ̀ kóòtù òjìire yẹn ọba tó mú òtítọ́ jáde láàrin irọ́ fún àwọn ọmọ Kaaro Ajire ọba tó fi ìmọ́lẹ̀ tó fi ṣe kí ni tó fi tàn wá kárí ayé tó wá di wípé mo sọ ọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mi conclude pé in the next 5 years táwa ọmọ Kaaro bá jíire tó bá jẹ́ pé Elédùmarè àtàwọn gbárùmọlẹ̀ wọn ọ̀tá wá jí ni
ọ̀dọ̀ àwọn òyìnbó láti máa lọ máa dífá. Ó ti ń ṣẹlẹ̀ ní Italy o, ó ti ń ṣẹlẹ̀. Bọ̀bọ́ kan wà ń bẹ òyìnbó funfun ní, ó lọlé lọ kọ́ ifá ní ifá ṣẹ́gun. Àwọn èèyàn ti ń lọ bá tó jẹ́ àwọn ọmọ tí wọ́n ń sọ èdè lẹ́nu, tí wọ́n bí àwọn ọmọ ọ̀run mọlẹ̀. Àwọn ọmọ ọ̀run mọlẹ̀ ká máa wá lọ bá àjòjì. Ká máa lọ bá àjòjì tí wọ́n wá kọ́ nípa irun mọlẹ̀ wa. Ẹ lọ wo Brazil, bílù wọn ṣe ń tò. Ẹ lọ wo bílù wọn ṣe rí. Nítorí pé kí ni? Wọn ò pa àṣà wọn rẹ́, wọn ò sọ ìṣẹ̀ṣe wọn nù, wọn ò pe fálékè, wọn ò pèṣù lólè. Ẹ jẹ́ kí gbogbo wa, advice kékeré tí mo ní òun ni pé ká padà sílé. Ká padà sílé, ká lọ máa bá wọn àwọn gbarúmọlẹ̀ wa, ká máa fún wọn ní nǹkan, ká máa ta wọ́n jí pé àríṣẹ́ tẹ̀ ń ṣe o, ẹ ṣe láṣẹ yanjú o. Ẹ tú gbogbo àṣírí àwọn ọlọ̀tẹ̀, àwọn ẹni ibi, àwọn tí wọ́n wá fi ọmọ Kaaro Ajire bojú. Màá fún yín, màá sẹ̀ǹdẹ̀ sí yín, màá back channel yín. Àwọn tí wọ́n wá fi àwọn ọmọ Yorùbá ni mí, kíní kan tí wọ́n wá fi ṣe bojúbojú, gbogbo wọn. Káṣírí wọn túbọ̀ tú. Torí pé kí ni? A mọ̀ pé wọ́n ti kó ìran karambani, wọ́n ti kó pọ̀ mọ́mọ Yorùbá, tí wọ́n sọ èdè jù wá lọ, tí wọ́n mọ àṣà jù wá lọ. Àmọ́ àwọn gbarúmọlẹ̀ tí ń táṣírí wọn. Wọ́n ti ń jẹ́ ká mọ̀ wípé àwọn eléyìí wọn ń ṣara yín, wọ́n ti ń jẹ́ ká mú ara wa. Ẹ̀sìn àjòjì tí wọ́n wá fi sọ ọmọ ìyá méjì di ọ̀tá ara wọn. Àṣírí ẹ̀ ti ń tú ní ìsìn. Ká bẹ̀rẹ̀ sí ní padà sílé, òun ló kù. Inú ìfẹ́ tí gbogbo wa ń wá, inú ìṣẹ̀ṣe lẹ ti lè rí original ìfẹ́ tá ń wá kákàkiri. Ẹ lè rí nínú ẹ̀sìn àjòjì kankan. Inú ìṣẹ̀ṣe nìkan. Nítorí pé kí ni? Kò síbi tí ìṣe ò sí o. Àmọ́ àwọn kan máa wá, wọ́n wá sọ testimony, wọ́n wá sọ ẹ̀rí wọn. Èmi kọ́ ni máa wá sọ ẹ̀rí wọn, because the more you know, the less you talk. The more you see, the less you talk. So that ní dẹrú ọ̀rọ̀. A lot of people tá gbé struggle dání, àwa ti di ẹrú ọ̀rọ̀. A lot of people tí wọ́n gbé struggle dání, wọ́n ti tó gbé struggle yìí dání, wọ́n wá mú irọ́, wọ́n fi tẹ lábẹ́, wọ́n di ẹrú rọ́. A lot of people tí wọ́n gbé struggle yìí dání, tí wọ́n wá fi ìgbéraga tẹ lábẹ́, wọ́n ti di ẹrú ìgbéraga. A lot of people tí wọ́n gbé struggle yìí dání, tí wọ́n fi akọ tẹ́ǹdì, wọ́n di ẹrú fún akọ. A lot of people tí wọ́n gbé struggle yìí dání, tí wọ́n fi owó tẹ lábẹ́. Torí owó, torí ìgbéraga, torí akọ, torí kan famous, wọ́n di ẹrú famous, wọ́n di ẹrú owó. Yoruba nation will come and stay. Tó bá wá dé, wọ́n wá ní fi èmi àti yín ṣe àwátì. Out of Naija, out of bondage ni, out of stress, out of depression. Mi gbọ́ láti over how many years of my age. Yoruba kì í commit suicide. Ẹ lọ wo the rate at which people are committing suicide lately. Mo pariwo síta, I need àwọn counselor, kó cancel àwọn èèyàn wa. People are depressed, people are frustrated. Instead of ká gbé yẹn dání, ká máa ṣe yẹn lẹ́gbẹ̀ẹ́ kan pé ẹ̀yin èèyàn wa, ẹ fọkàn balẹ̀, àsìkò ń bọ̀, òun lolúwa wí, ẹ má jẹ́ ká ṣe báyìí, ẹ má jẹ́ ká rìn báyìí. Àwa à ń tàwọn síra wa. People are dying every day. Àwa tí lágbájá ló gbómi o, gbogbo ayé ẹ wo kọ́ọ̀pù tó fi gbómi bó ṣe rí. Ṣẹ́rù kọ́ọ̀pù ló yẹ kó fi gbómi, ṣé kinní kan ló yẹ kó fi gbómi. A dẹ̀ wà nínú jàǹgbara. Kí ló kàn wá? Anybody lè gbé omi, ohun tó bá wọn kálukú ni kó fi gbé omi. Aṣọ ńlá kọ́ lèèyàn ńlá,
mo máa nífẹ̀ẹ́ Yorùbá púpọ̀ o gbogbo ẹ̀ ni wọ́n ti fún wa nínú ọ̀rọ̀ wa ni wọ́n ti kọ́ wa aṣọ ńlá kọ́ lèèyàn ńlá tàmẹ̀dù ti mú fóònù o ẹ wo orú fóònù tó mú dání ẹjọ́ ṣó gbé wa débi tá à ń lọ ìdí nìyẹn tí mo ṣe béèrè pé Yorùbá nation where are we coming from where are we going what have we done kí ni àwọn àṣìṣe tá a ṣe tá a máa yọ kí ni àwọn àṣìṣe tá ti ń yọ lọ́wọ́lọ́wọ́ bon ju gbogbo ẹ lọ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ join mi lénìí mo appreciate yín ojú òní tì yín gbogbo ẹ̀yin bàbá mi nulé gbogbo ẹ̀yin màmá mi nulé ní ṣàṣetì ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ fún àwọn èèyàn wa kí wọ́n fi ọkàn balẹ̀ kí wọ́n múra síṣẹ́ nígbà míì tó bá rẹ̀ mí tó bá sú mi tí má lọ ọ̀dọ̀ doctor tí má ní mo fẹ́ gba sick leave màá kàn rántí iṣẹ́ lóògùn ṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga má sọ doctor má ní mi ìfẹ́ mọ́ mo ń lọ ilé kó fún mi lóògùn mo fẹ́ máa lọ ilé a ní kí ló dé màá ní no kí nìyẹn ó wà ní orí mi láti ìgbà tí wọ́n ti kọ́ wa pé iṣẹ́ lóògùn ṣẹ́ múra sí iṣẹ́ ọ̀rẹ́ mi torí pé iṣẹ́ la fi ń dẹni gíga lórí Yorùbá nation yìí iṣẹ́ lóògùn ṣẹ́ múra sí iṣẹ́ gbogbo ọmọ kóòtù òjire jákèjádò gbogbo àgbáńlá ayé tẹ́ bá wo national anthem wa mo love ẹ̀ gan iṣẹ́ wa fúnlẹ̀ wá iṣẹ́ yẹn a lè parí ẹ̀ tá bá gba Yorùbá nation tán iṣẹ́ ṣe bẹ̀rẹ̀ ni àìtí ìgbà Yorùbá nation ẹnu iṣẹ́ la wà níbo la ti wá fẹ́ rójú ráyè pé Táyé gbé omi Kẹ́hìndé gbé bọ́ọ̀lù kò yẹ ká rójú ráyè Táyé gbómi Kẹ́hìndé gbé bọ́ọ̀lù dání iṣẹ́ yẹn ló yẹ kí gbogbo wa mójútó iṣẹ́ yẹn ló yẹ kí gbogbo wa mójútó ká máa ṣe kò di dandan pé mo máa ń sọ bá ní gbogbo èèyàn kan ló máa gbójú jáde gbogbo èèyàn kan ló máa sọ̀rọ̀ gbogbo wa kọ́ ni sọ̀rọ̀ ó dàbí ẹnìkan tó sọ pé mi pé ó ṣe prógrámù bàbá mi kan ló kọ́kọ́ pè mí pé ṣe prógrámù bọ́ta ìyá mi kan tún sẹ́ndí mẹ́sẹ̀jì sí mi mo ní tá à ń ṣe ó ju kí n bọ́ síta máa wá sọ̀rọ̀ lọ ìgbésẹ̀ tá à ń gbé ó ju kí n bọ́ síta máa wá sọ̀rọ̀ lọ ẹ̀yin ń sun oorun 7 hours èmi ò sun oorun 5 hours mọ́ látìgbà tí Yorùbá nation ti bẹ̀rẹ̀ 1 to 3 ni a ti dìde ńlẹ̀ bẹ́ẹ̀ a ní personal life tiwa náà tá fẹ́ mójútó o a ní bùkátà tiwa náà tá fẹ́ gbọ́ o so mo fi ìyọ́nú Elédùmarè mo fi bẹ̀ wá ẹ má jẹ́ kó sú wa ẹ má fún àwọn ènìyàn wa ní unnecessary depression Ọlọ́run nìkan lọ́ba tó ń dájọ́ tí kò kì í yẹ̀ Elédùmarè nìkan lọ́ba tó ń dájọ́ tọ́jọ́ yẹn ò kì í yẹ̀ bàbá mi Fádàrè mo rí yín ẹ káàbọ̀ sà Elédùmarè nìkan lọ́ba dájọ́ má ṣe asọ̀rọ̀ má yẹ̀ Elédùmarè nìkan ni òun dẹ̀ ló mọ ìgbà tásìkò tó máa ṣe àmọ́ iṣẹ́ wà fún wa ká má stop iṣẹ́ yẹn ká má ṣe iṣẹ́ yẹn lọ ẹ jẹ́ kí gbogbo wa padà sílé àbọ̀yẹ̀bọ̀ ṣíṣe ogbó ọtọ́ bàbá mi Fádàrè àsúrè ìwòrìwò fún ẹ jẹ́ ká padà sílé ẹ pè àwọn ènìyàn padà sínú agbo ìṣẹ̀ṣe wa ìṣẹ̀ṣe nìkan ló lè gbà wá ìṣẹ̀ṣe ló lè fast track ìrìn àjò wa ìṣẹ̀ṣe ló lè mú wa débi ìrìn àjò wa ká kọ́kọ́ lọ mọra wa lóníṣẹ̀ṣe ẹ jẹ́ ká kọ́kọ́ lọ mọ ara wa ká wára wa ìdí nìyẹn tí máa ṣe ń sọ pé àní ẹ máa bọ̀ ẹ lọ download Clubhouse ẹ wá sí àwùjọ ọmọ Yorùbá èmi máa ń pè ní agboolé wa torí kò nílẹ̀kùn kò sẹ́ni tó bẹ́kún wọbẹ̀ tí ò bẹ́rin jáde kò sẹ́ni tó bá bànújẹ́ wọnú àwùjọ ọmọ Yorùbá tó fi ìbànújẹ́ kúrò nínú àwùjọ ọmọ Yorùbá ẹ lo àwa kan tí àbá yìí ti dénú àwùjọ báyìí àti ìwà òkè ni ibẹ̀lẹ̀ ti máa kọ́ ẹ̀kọ́ nípa Ifá ibẹ̀lẹ̀ máa kọ́ ẹ̀kọ́ nípa ìṣẹ̀ṣe kí ni ìṣẹ̀ṣe orí ẹni ìṣẹ̀ṣe ẹni ni kí là ń pè ní ìṣẹ̀ṣe ìyá ẹni bàbá ẹni ìṣẹ̀ṣe ìkí ẹni Ifá ẹni ìṣẹ̀ṣe ẹni ni. ó dàbí ọ̀rọ̀ tọ́rẹ́ àbúrò mi sọ ó ní láyé àtijọ́ tí ó bá fẹ́ ṣègbéyàwó gbogbo àwọn nǹkan wa náà ń lò tó fi ń ṣègbéyàwó láyé ìsìn wọ́n wá gbé báìbù lẹ máa rí nínú ẹ̀
àwọn tó ní Bible gan wọ́n máa fi ṣe decoration ni. Man, so many, there is nothing you want to tell me about Christianity. I started from foundation class to become an evangelist. No be small thing. No be shere. I went to theocratic school. I know everything about it. Ẹ̀tàn jẹ́. Ọ̀rọ̀ kan wà nínú Bible. King of Belgium ló sọ láti fi kó àwọn ìran Africa lẹ́rú. Ṣé oko ẹrú yìí kò sú gbogbo wa ní? Ìdí nìyẹn tí mo fi wá lénìí pé àníṣe ó tó gẹ́. Wọ́n ní ẹni tó bá gbójúlé ènìyàn. Mo fẹ́ rántí Yorùbá yẹn. Apálára ìgúnpániyè kan tó bá gbójúlé wọn ó tẹ́tàn ni. Tẹ́ bá gbójúlé Táyé tẹ́ gbójúlé Kẹ́hìndé ẹ̀tẹ́ ló máa mú wá. Ẹ gbé ojúlé Olódùmarè àtàwọn gbarúmọlẹ̀ tó fi ṣe alákòóso ilẹ̀ Káàárọ̀ Oòjíire àwọn náà máa gbà o. Gbogbo àwa tẹ́ ń rí ohun èlò lásán ni wá. Àdúrà tá máa gbà ní ìwúre tá máa ṣe ní pé kí Ẹlẹ́dùmarè má ṣe wá ní ohun àlòpàtì. Àwọn kan wọ́n ti lò wọ́n ti pa wọ́n tì. Àní jẹ́ ohun àlòpàtì. Gbogbo ẹ̀yin náà tẹ́ ń kọ́mẹ́ǹtì, tẹ́ ń ọpulóòdù, tẹ́ ń fi kóòtù oríṣiríṣi lẹ̀. Ohun èlò ní gbogbo yín. Ẹ wá ní dohun àlòpàtì láṣẹ Èdùmàrè o. Iṣẹ́ yìí pọ̀ débi pé alágbàṣe ò tí tó o. Alágbàṣe ò tí tó. Gbogbo wa kọ́ la máa sọ̀rọ̀. Gbogbo wa kọ́ la máa ṣe warrior. Gbogbo wa kọ́ la máa gba gbégbèsè kan ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹ ṣé mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí ojú òní tìyìn. Láṣẹ tèdùmàrè kò ń ṣe lágbára ti tèmi mi ò nágbára kankan mi ì ní kankan. Á ṣe Èdùmàrè à pàdé lọ́la. Program wa ó máa wá often ní ìsìn. Ẹ ṣé mo dúpẹ́ o. God bless you all. Bye.